الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فاللهم لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. إن شاء الله عز وجل، إليني الدرس الرابع عشر. الدرس الرابع عشر، إذا لك إليك يعني لا التي نترى دروس اللغة العربية لغير الناطقين بها أقاكني. الدرس الرابع عشر، إذا لك إليك يعني لا إلي جاء إبارة صورة لاني الفتية أتي حامد. الفتية جمع الفتى هنانية، لورا لجف الفتى. إنهم فتية آمنوا بربهم، يوشان سورة الكهف. الفتية لورا لجف الفتى. الفتى دني هنا لàwọn young boys or young men. àwọn wọn kì í ṣe boy, wọn kì í ṣe walad, wọn dàgbà ju walad lọ. so walad ọmọ ìkéré nìyẹn, boy, small boy. but الفتية أو فتى الفتى. على sọ pé young man, young man. نعم. الفتية، àwọn الفتية yìí wọ́n bẹ̀rẹ̀ wọ́n sálámù wọ́n ní pé assalamu alaikum. السلام عليكم. حامد داون بي وعليكم السلام. وعليكم السلام. حامد داون سلم ورحمة الله وبركاته. أحد الفتية كان one of the boys وصيبه كني أني كيف حالك يا عمي؟ How are you my uncle? إلى أنكمي باوني شواردا. حامد داون بي أنا بخير والحمد لله. ودادا أكونفون الله. كيف حالكم؟ بولينا. How are you too? وداجوك بوبوما. كيف حالكم؟ How are you too? باوني أينا و. من أنتم؟ تانيو. من أنتم؟ تاني. لين باتو كيما تنسو بيرو بتاني و. نتو أسكو وداراو متله. أحدهم one of them كان وصيك نحن أبناء الدكتور موسى. نحن أبناء الدكتور موسى. أواني أما دكتور موسى. أواني أما دكتور موسى. أواني أهلا وسهلا ومرحبا. أكابو إما ولي مرراو. أبوكم صديقي. باباي أوري منيشي. باباي أوري ميناني. أين عمكم الشيخ عيسى؟ نبني أنكو يوه تيشي شيخ عيسى بنوه. أحدهم يكن ودانكو هو مريض يسيك. هو الآن في المستشفى. هو أني مستشفى باي. هو أني مستشفى بواني ليوصا. حامد سبي شفاه الله. الله باوصا. من هذه الطفلة التي معكم؟ فلما الدب يعني توقلوني. أحدهم يكن وسكوي هي أختنا. She is our sister. Sister واني. Sister واني بروا لبيانيني. حامد سكوي ما اسمها؟ كيلورو كوري. كيني أورو كوري.
One of them, ìkànnà àwọn alfitiya sọ pé, ismuhu, masmuha, kí lorúkọ rẹ̀? So, ìkànnà wọn sọ pé, ismuha Layla. Her name is Layla. Orúkọ rẹ̀ ni Layla. Hamid sọ pé, aina baytukum aljadidu. Aina baytukum aljadidu. Where is your new house? Ibo nílé yín tuntun wà? One of them, ìkànnù wọn sọ pé, Baytuna al-jadidu qaribun min al-matar. Our new house is close to the airport. Our new house is close to the airport. Ilé wa tuntun ó súnmọ́ airport. Hamid sọ pé, a antum fil madrasati thanawiyya. Ṣé secondary school ẹ wà ní? Ṣé senior secondary school náà lẹ ti ń kẹ́kọ̀ọ́ báyìí ni? ìkànnì wọn sọ pé láàárọ̀ o. Àkàríwá ta kiri yan nahnu bil jami'a. University la wà. University náà ni àwa. Sẹ́nà làbí sọ pé alfitiya òun ni young men. Young men. Ana fi kulliyati alhandasa. Èmi ń tèmi ò tèmi ń sọ̀rọ̀ yìí. Mo dáhùn yìí o. Kulliya handasa ni mo wà. Kulliya handasa. Yeah, Faculty of Engineering. ومحمود في كلية الطب. محمود واني Faculty of Medicine. وإبراهيم في كلية الشريعة. So إبراهيم واني Faculty of Islamic Law. ويوسف في كلية التجارة. ويوسف هو Faculty of Economics. حامد sọ pé, من ذلك الفتى الذي في سيارتكم. Ta ni ọmọdékùnrin tó wà nínú mọ́tò yìí? Ta ni young man tó jókòó nù tó wà nínú mọ́tò yìí tó wọ́n sọ̀kalẹ̀ yìí? Mahmoud sọ pé, huwa zamili. Ọ̀rẹ́ tèmi ni, akẹgbẹ́ mi ní ilé ẹ̀kọ́ ni. Mahmoud dáhùn pé akẹgbẹ́ mi ní ilé ẹ̀kọ́ ni. Hamid sọ pé, min aina huwa? Where is he from? Bolo ti wá? Ní bolo ti wá? Ani huwa min Ingilterra. Huwa min Ingilterra. Wá láti England. Masmuhu. Kí ni orúkọ rẹ̀? Kí ni orúkọ rẹ̀? Mahmoud dáhùn pé ismuhu William. Orúkọ rẹ̀ ní ṣe William. William lorúkọ rẹ̀. Wọ́n ní a muslimun hu? Hamid sọ pé a muslimun hu? Ṣé mùsùlùmí ni? Mahmoud sọ pé la rárá o. Huwa nasraniyun. Christian ni o. Christian. Iná ni ọ̀rẹ́ wa yìí o. Iná lọ̀rẹ́ òun yìí o. Abuhu ustadi. Bàbá rẹ̀ olùkọ́ mi ni. Ismuhu Dr. Edward. Ismuhu Dr. Edward. Orúkọ bàbá rẹ̀ ni Dr. Edward. Dr. Edward. هداهم الله إلى الإسلام. يا الله بامي في أحمد جمانا لسي إنو إسلام. واني حامد أصفي أذهبتم إلى المستشفى لزيارة عمكم. Ǹjẹ́ lọ sí ilé ìwòsàn láti lọ bẹ̀ ọ̀nkù yín wò? Ọ̀nkù yín torúkọ rẹ̀ ń jẹ́ Ìsá. Ṣé lọ sí ilé ìwòsàn láti lọ bẹ̀ wọ́n wò? Yusuf sọ pé naam, bẹ́ẹ̀ ni dhahabna Allah. Tamarin, exercises.
أجب عن الأسئلة الآتية أكوكو. آه إنتي يا ما كاينو إدان لكاي نينكا أكوكو أوني الإضافة إلى المخاطبين. الإضافة إلى ضمير المخاطبين. بشما فين كاتسي pronoun àwọn tá a bá ń bá sọ̀rọ̀, àwọn tá a dájú kọ tá a ń bá wọn sọ̀rọ̀. So àpèjọ sọ pé halukum, láti pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kayfa haluka yìí lásán bẹ́ẹ̀ náà láti bá pàdé lọ́pọ̀lọpọ̀ kayfa haluka eléyìí. So nísìnyí báyìí yóò wá jẹ́ kí ni yóò jẹ́ damiru al-mukhatabin àwọn tá a ń bá sọ̀rọ̀ tí wọ́n pọ̀. tí wọ́n jẹ́ kí ni halukum kayfa halukum aw ayu gbogbo yín tá a dájú kọ báwo ni. So bí o ṣe rí náà ni al-islamu dinukum abukum sadiqi abukum sadiqi ma'aka lamadẹ́lẹ̀. So tàbá ti bá parí tàbá ti bá ma'a parí rí so bí a ma'aka àbí ma'iya iná ni. So nísìnyí ma'akum so dọ̀míra àwọn tí wọ́n pọ̀ iná nìyẹn. bákan náà al-idafa ila dọ̀míri al-mutakallimin fífi nǹkan tì sí dọ̀míru àwọn tí wọ́n ń sọ̀rọ̀. ká fi nǹkan tì sí pronoun àwọn tí wọ́n ń sọ̀rọ̀. sọ bí kí ni ukhtuna sísítà wa. so a lè sọ pé ukhti sísítà mi ukhtuka sísítà rẹ̀. ṣùgbọ́n àwọn àtàpọ̀ táwọn sọ̀rọ̀ sọ pé ukhtuna sísítà wa hiya ukhtuna allahu rabbuna muhammadun sallallahu alayhi wa sallam nabiyuna bí o ṣe rí náà lè. so ìtọ́ àwọn bẹ́ẹ̀ ni pé a ti kọ́ mudaf àti mudaf ilayhi tẹ́lẹ̀. Naam. So rabbukum yìí rabbu halukum lápèjúwe halu àti kumi náà. So halu yóò máa jẹ́ mudaf kum òun ni mudaf ilayhi. abukum abu mudaf kum òun ni kíni mudaf ilayhi. أختنا أخت مضاف نا مضاف إليه بيوشريناني إليه. سلينا أتما كضمير الجمع للمتكلم pronoun plural pronoun فون أنتو بنصر for the speaker أنتو نصر أسأقول نحن عشان نقول نحن أبناء الدكتور موسى. So نحن طلاب مركز الفرقان على منهاج النبوة. So our student مركز الفرقان على منهاج النبوة هنا. نحن في الجامعة أو نحن بالجامعة أو we are in the university. So بكنا ضمير الجمع المخاطب pronoun àwọn tí wọ́n pọ̀ tá a dájú kọ. So plural pronoun fún àwọn tá a dájú kọ tí wọ́n pọ̀. antum anta lama tẹ́lẹ̀ kayfa anta man anta. So ilé báyìí ní sẹ́ antum adájú kọ àwọn tí wọ́n pọ̀. So antum yìí yóò máa túmọ̀ sí kíni pé àwọn tí wọ́n pọ̀ yìí tá a dájú kọ. àwọn tí wọ́n pọ̀ tá a dájú kọ. wọ́n pé àwọn tí wọ́n pọ̀ tá a dájú kọ ni. tàbí sọ̀rọ̀ nípa àwọn hum iná ló máa jẹ́ hum iná ni ó máa jẹ́. Naam. bí eléyìí bó ṣe rí náà ni lẹ́yìn náà ló tún kàn. Naam. تمارين أجب عن الأسئلة الآتية. Answer the following questions.
dáhùn àwọn ìbéèrè tó ń bọ̀ yìí, dáhùn àwọn ìbéèrè tí ó ń bọ̀ yìí. Man antum, tani? Aina baytukum, boni lẹ́yìn wa. Man rabbukum, tani olúwa ẹlẹ́dàá yín. Ma lughatukum, kí ni èdè yín. Ah, أنتم مسلمون، جاء مسلمين. أفي بيتكم حديقة، جاء garden أقبواني لي. So أتبابلا. اقرأ واكتب. Read and write. Read and write. نحن مسلمون. الله ربنا والإسلام ديننا. So أكابين أسيكو. نبي يوصف في أي شارع، في أي شارع بيتكم لكته. في أي شارع بيتكم. street wo ni ilé yín wà. So أي اسم استفهام إنان interrogative noun إنان. So أقرأ صورة نقول إن شاء الله تعالى كما بانسو. أضف الأسماء الآتية إلى الضمائر كما هو موضح في المثال. ونكي في أو ضمائر أو noun تنبي أو الأسماء noun the following noun يي. So kí a fi wọ́n tì sí àwọn ضمائر àwọn possessive pronoun àwọn possessive pronouns tí a ń rí ní inú example yìí. So ká lò wọ́n bí wọ́n ṣe lò wọ́n níbi example yìí. A rí baytun, example yẹn baytun, baytukum baytuna, baytun baytukum baytuna. A house, baytukum your house, ilé yín ní tẹ́pọ̀, baytuna ilé wa. So a wá fi àwọn kan yá fi ti ummun, ammun, sadiqun, madrasatun, lughatun, dinun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ní iqra, read, ka, ka. ayyu yawmin hadha, ọjọ́ wo lélẹ̀. hadha yawmu sabti, ọjọ́ Saturday lélẹ̀. ayyu shahrin hadha, month wo la wà yìí. hadha shahru rajabin, oṣù rajab la wà yìí. So nta fẹ́ ṣàlàyé ń bì àníbà kàyókùtà. So ni pé a fẹ́ ṣàlàyé ayyu yìí, a fẹ́ ṣàlàyé ayyu ilé ti ṣe lápẹ́ ní ismu istifham, lápẹ́ ní ismu istifham. Ó jẹ́ interrogative noun. Èyí tí a fi máa ń béèrè béèrè máa ń lò fún al-aaqil àti ghayru al-aaqil, èyí tó wà rational àti tó wà irrational. Orúkọ tí wàá wá lẹ́yìn rẹ̀ èyí tó ṣe eléyìí ṣe pàtàkì. Noun táàrí lẹ́yìn ayyu yìí yóò máa jẹ́ mudafun ilayhi. lórí láṣẹ rí ọgbà tanwin lọ, tanwin tanwin tanwin. ayyu ayyu yawmin, ayyu shahrin, ayyu kulliyatin, ayyu madrasatin, ayyu baladin. So bí eléyìí bó ṣe rí náà ni àmúkàtà láti mọ ìdájọ́ yìí báyẹn. fi ayyi sa'atin ta'ti, aago mélòó ló wà. So kí a ṣàkíyèsí rẹ̀ báyẹn. wọ́n ní iqra waktub, read and write. read and write. So káwa nǹkan tí wọ́n kàn bí náà tí wọ́n fẹ́ ká mọ̀ bí William, Edward, London, Paris, Pakistan, Istanbul, Ibrahim ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So tí wọ́n fẹ́ ká kàn bí òní al-alamu al-a'jami, non-Arabic proper noun. al-alamu al-a'jami,
non-Arabic proper nouns, àwọn orúkọ tí ò kì í ṣe orúkọ lárúbáwá, àwọn orúkọ tí ò kì í ṣe orúkọ lárúbáwá. So al-alamu al-ajami la yunawwan, wọn kì í gba tanwin, mamnu'un min as-sarf iná ni wá. Wọ́n ní nǹkan tán pè ní mamnu'un min as-sarf, á padà kọ inshallah. So inú wa ni al-alamu al-ajami, àwọn non-Arabic proper nouns yìí. So inú al-alamu al-ajami, ìdájọ́ wọn rádà wọn ni mamnu'un min as-sarf. Wọ́n ní pé wọ́n nígbà tanwin, wọ́n sì nígbà kasra. Bí tá bá ti rí kí wọ́n ti taari fi àbí kan náà àwọn huruful jarri tàti kọ síwájú taari before wọn, wọ́n nígbà kasra tí wọ́n fatha ni wọ́n gbà. Fatha iná ni wọ́n gbà. Naam. Wọ́n pé ra'aytu Ibrahima fi London, fi London, à ń sọ pé Londoni, à ń sọ pé Parisi àbí Pakistani, fi Pakistana, fi Istanbula, fi Parisa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So bí òṣèré náà lélẹ̀. تمرين لك فونك اقرأ المثال ثم حول الجمل الآتية مثله. يعني كا example تنبوي كوا change subject àwọn each of the following sentence sí plural bí ó ṣe wà nínú example yẹn. So ó change àwọn sentences tó ń bọ̀ yẹn, ó change ó sọ dá irú àwọn sentence yẹn, ó sọ dá irú example yìí. Anta dhahabta ila al-madrasa, antum dhahabtum ila al-madrasa. So eléyìí àlàyé bí al-mufradul mudhakkar náà eléyìí masculine singular iná èrè anta, àti mọ̀ pé èèyàn kan tó jọkùnrin dájú kọ iná la fi máa ń bá sọ̀rọ̀. So al-mufradu al-mudhakkar, ẹni tó jọkùnrin tó sì jẹ́ al-mukhatab dájú kọ tó sì jọyọ̀ kan. Anta dhahabta, anta kharajta. tó wá fẹ́ di jámọ̀ àwọn tí wọ́n pọ̀ lọ́kùnrin, wọ́n sọ pé kí antum dhahabtum, you went, ẹ̀yin lọ, antum dhahabtum. So bí ó ṣe rí náà ní ilé. Al-jam'u al-mudhakkar masculine plural wọ́n ní antum dhahabtum, kharajtum, jalastum, katabtum, akaltum. So feminine singular dájú kọ wọn kí anti dhahabti, akalti, darasti, jalasti. So الجمع المؤنث masculine feminine plural ولكن أنتن ذهبتن، أنتن أكلتن، أنتن خرجتن. نعم. So المهم ونكو أفوانيتي masculine لسان، masculine singular, masculine plural. wọ́n wá fún wa ní example fún gbogbo masculine singular lápọ̀tún yìí. Wọ́n ní ká ṣe kí n ká wá change àwọn létò alápòsí, ká change wọn sí irú example tí wọ́n fún wa yìí. الكلمات الجديدة new vocabularies. الكلمات الجديدة new vocabularies. الحفيد، الحفيد هو grandchildren، ابن الابن أو ابن البنت، ọmọ ọmọ lọ́kùnrin tàbí ọmọ ọmọ lóbìnrin. ẹni pé ọmọ èèyàn tó jọkùnrin, ọmọ mi tó jọkùnrin nísìnyí, ọmọ tó bí. So hafidu min, ọmọ mi tó jóbìnrin, ọmọ tó ń náà bá bí hafidu min. plural rẹ̀ jẹ́mọ̀ rẹ̀ ní hafadatun, hafadatun. alkulliyatu faculty jẹ́mọ̀ rẹ̀ ní kulliyatun, faculties. kulliyatu tibbi faculty of medicine. kulliyatu sharia faculty of sharia, Islamic sharia law. kulliyatu الهندسة faculty of engineering. kulliyatu التجارة faculty of
آه economics. المحكمة ilé ẹjọ́. المحكمة ilé ẹjọ́. نعم كلية التجارة. Faculty of Commerce. Faculty of Commerce. So المحكمة ilé ẹjọ́. court. نعم court. الأخ brother. الأخ brother. جمع رني إخوة أبي إخوان. جمع جمع المجاج جفون ورقة كان كنا فون كلمة الأخ. أهلا وسهلا ومرحبا. So often welcome يعني كلمة welcome. اليونان Greek. اليونان Greek. نصراني Christian. جمع رني نصارى. البلد إلو town. جمع رني البلاد plural رني البلاد. سؤالين يقاري الدرس الرابع عشر. إذا لك إليه كيرني لا. الله تعالى أعلى وأعلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.